Elédùmarè àmàmà adúpẹ́ atọ́pẹ́tá fáyẹyẹ ọjọ́ ìbí ọmọ wa, ọmọ olóríire, ọmọ alálùbáríkà tólúwá fún wa tó tún lé ọdún kan sí lókè pẹ̀láyé láṣẹ ní agbára dámúsò fáyọ̀. On the 19th of May of that very year, Mr. Saheed Olalekan and Mrs. Katrina Adebara were gifted with an angel. The angel was very beautiful and cute. The angel is Anna, the son of Mr. Saheed and Mrs. Katrina Adebara in Germany. Anna, ọmọ Saheed Adebara, ó yá jẹ́ n sáré yálé ìran bàbá tó bí ẹ lọ́mọ. Ìgbàjà nípínlẹ̀ Kwara ni mò ń wí, ọ̀kan gbòógì nínú ìdílé alálùbáríkà tí ń bẹ nígbàjà ní ìdílé Adébárà tó ní wọ́n gbayì púpọ̀. Ajísọlá ni wọ́n, ọmọ Kélé Ogun, ọ̀kọ̀ Àlàkẹ́, ọmọ Ajíkọ́rọ̀ tó ti gbàjà bọ̀. Ṣé bẹ́yìn ń lòkò èrèsé ọmọ wòyíra kó má bà rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu nílé ìran bàbá tó bí yín lọ́mọ. Ọmọ àjòwú yọkọ lẹ́nu, ọmọbìnrin tọ̀ọ̀tọ̀ lẹ́yìn. Bójú bá ṣe méjì àwòrán, ẹsẹ̀ ṣe méjì àṣìyẹ̀nà, ìbàdí ṣe méjì ìwọ̀n àjòkó téńté lórí ẹni. Ọ̀kọ̀ Àlàkẹ́ ń tẹ́mílẹ̀ ń ò bá tẹni wá, torí ohun tí mo bọ́ wá ṣáàjú torí ẹni lọ. Ọ̀kọ̀ Àlàkẹ́ ọmọ amìwé máa gbà. Anna, bó o ti wá sọdún yìí kó o tún sẹ̀mí sí, kó o lówó lọ́wọ́ nílé ayé, kó o débi gíga. Ayé ò ní fi ẹ́ pa àwọn òbí lẹ́kún, lọ́lá Olúwa wà dàgbà. Anna, on this beautiful year of yours, I wish you happy life and a journey full of success. Countless joy and happiness shall be granted to you, and you will live with peace and serenity. On behalf of Mr. and Mrs. Adebara from South Africa, Anna, I say happy birthday to you. You will live long and longer in the mighty name of Jesus.